júmọ́ rí láti ṣe dáadáa yìí ọ̀ wá dá ṣe wọ́n níyàwó mi ká lọ bó ṣe wá sí nbí kan láàárọ̀ yìí jẹ́ kí n ṣe fún wọn náà wo obìnrin tó wà ń bì wọ́n ní jẹ́ wọ́n fi oore rán ọkọ rẹ̀ só jíṣẹ́ bẹ̀lẹ́ tí ọkọ rẹ̀ ó ro rere rù ọ́ wọ́n náà máa bira rẹ̀ ǹjẹ́ tí wọ́n bá fi oore rán ọkọ rẹ̀ kó fún ọ ṣé yóò fún ọ bẹ̀lẹ́ tí ó wà tinú ara rẹ̀ rò pé jẹ́ sóore fún ìyàwó mi tọkọ rẹ̀ bá jẹ́ ru ẹni bẹ́ẹ̀ ọkọ rẹ̀ kéèyàn bú ìwọ lọ dá o wọ́n ní owó ra rẹ̀ wò irú wa wo ló ń wù sọkọ rẹ̀ tó rẹ̀ fi kan ọkọ rẹ̀ tí ò fi kàn ọ́ ẹ wo iye ibi tó wo mọ́kà wọn dé kẹ́nìkan wá sọ pé ọ̀ya mo fẹ́ lọ ìyàwó mi ká lọ mo rí wàásì lára obìnrin yìí àwọn obìnrin kan ń bẹ mo ti ń lọ ájì tọdún mélòó sísìn ọ̀pọ̀ díẹ̀ mo ti lọ ájì mo ti rí ájì tí ọkọ kan mú ìyàwó rẹ̀ lọ tí ẹlòmíì sì fẹ́ mọ́ ẹ la ní Musdalifa ló ti ṣẹlẹ̀ kẹ́lẹ́ mọ̀ kẹ́yìn obìnrin èèmọ̀ ní obìnrin yìí wá dúró tán fọkọ rẹ̀ yẹn yẹn pẹ̀lú ìfẹ́ ó fi ìfẹ́ hàn ó wá fi ẹ̀kọ́ hàn kò yé wọ bó ti ń rí ọkọ rẹ̀ bó ti ń rí ìfín nínú yàrá ló ń rí ìfín ta ọ̀lẹ́kọ̀ọ́nù nínú ilé yẹn ti máa rọ́kọ̀ fín èèyàn máa bọ̀wọ̀ fọkọ ń ta ni gbogbo ẹni tí bá ń ṣe bó ti ń ṣe yìí wọ́n máa jèrè ọmọ ni àdúrà tí mo ṣe láàárọ̀ táwọn obìnrin kan sàmí ń ṣe nísìnyí náà ń bì àtúnwò ẹni tí ó sàmí ó ní gbogbo ẹ̀yin bí mo ti ṣéhun bẹ́ẹ̀ lèmi ṣe fáwọn ìyàwó mi èmi máa ṣe fún wọn bẹ́ẹ̀ kí làdúrà náà gbogbo iye ẹ̀yin obìnrin tẹ́ ẹ dúró yìí bẹ́ẹ̀ ń ti ń ṣe sọ́kọ yín ìyàwó tí ọmọ yín bá fẹ́ bẹ́ẹ̀ ni ọmọ ṣe sí. àmín. ronú sí ifá. àwọn tìyà yín sàmí àwọn tìyà yín sàmí èèyàn dáadáa làwọn tìyà yín. àwọn èèyàn ti tún déjòkó Alhaji wa Naim ẹ máa bẹ pẹ̀lú àánú Ọlọ́run Alhaji Naim apàdé ní Tèmítọ́pẹ́ kí njọ́ tí mo dé àbíjọ́ kẹta jọ́ tí mo dé. jọ́ kẹta. mo lè ṣe check up pé níbo ni kíní yìí tún dé a tún ti délùú yìí. a tún ti délùú yìí ó ti tó jẹ́ mẹ́ta. tí n bá ti ń travel yín kọ́kọ́ lè ṣe check up náà mo bá dé yín tún lè ṣe é ń páàkì báyìí Alhaji Naim ń páàkì lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n bá sáré wọ́n fẹ́ kí mi èmi náà fẹ́ bà wọ́n lọ́wọ́ bí aláàfáà wàláhì owó pásù kan ni wọ́n fi bà mí lọ́wọ́. bọ́lọ̀ ti ṣe tiyín nù eré ajé lọ́lọ́ pé ní. ìmọ̀ pé wọ́n ń bọ̀ àwọn náà mọ̀ pé ń bọ̀ akànsáré ríra wa àti ìpàkì àǹkìra wa ìmàsíkò tí wọ́n yọ owó yẹn lápò wọ́n náwó sí wọn báyìí wọ́n fi ṣe déédé ọwọ́ mi ni. La ilaha illallah. ẹ̀yin tí mọ̀ para gbé àṣẹ̀ṣẹ̀ dé ni Ọlọ́run ọba ń sọ̀rọ̀ ìdùnnú fún yín. ìgbà tẹ́ ti fún wọn jò ní wọn fi tò nílẹ̀ mọ́ fún wọn o. ẹni àdúrà ẹlẹ́ẹ̀kejì. àdúrà ẹlẹ́ẹ̀kejì. fún gbogbo obìnrin tí ń bẹ ń bí. fún gbogbo obìnrin tí ń bẹ láyè yìí. lẹ́ẹ̀kan sí mo tún wí. lẹ́ẹ̀kan sí bàbá tún wí. bó ń tẹ́ ń ṣe sí ọkọ rẹ̀ ń. bó o ti ń ṣe sọ́kọ rẹ̀ ń. bó o ti ń ṣe sọ́kọ. bó o ti ń ṣe sọ́kọ rẹ̀ yẹn. gbogbo àwọn ọmọ obìnrin tí wọn náà bá bí. gbogbo àwọn ọmọ obìnrin tí wọn náà bá bí. bí wọ́n bá délé ọkọ bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe sọ́kọ. bí wọ́n bá délé ọkọ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ṣe sọ́kọ wọn. ìwọ lọ́mọ wa mọ bóyá bóyá òun fọkọ rẹ̀ ń wéré ni. nítorí bí mo ti ṣe láàárọ̀ wọ́n ń wora wọn. wọ́n ò lè sámi ìyá yín wá yà wá lẹ́nu bẹ́ẹ̀ ti sámi. ẹ dákun ẹni mo ṣe wá sí fẹ́yìn obìnrin báyìí. bàbá ṣe wá sí fẹ́yìn obìnrin bẹ́ẹ̀. ìní ọmọ fún ọkọ rẹ̀ láfúnjẹ. àní ọmọ fún ní kálí. àmọ́ àfúnjẹ ìwà ni ó fún. àfúnjẹ ìwà ni ó fún. òun nìkan ni kì í expire. òun nìkan ni kì í expire. ìrísí àfúnjẹ táwọn èèyàn máa ń fún ọkùnrin. ìrísírísí àfúnjẹ táwọn obìnrin máa ń fọkùnrin. 32 ni. 32 àfúnjẹ lẹ́ẹ̀ máa ń fún wa. àmọ́ gbogbo ẹ̀ ló ní expiring date. gbogbo ẹ̀ ló ní expiring date. tó o bá fi ìtọ̀ fún ọkùnrin láfúnjẹ. bọ́ ọ bá fi ìtọ̀ fún ọkùnrin láfúnjẹ. tọkùnrin yẹn bá lè tọ̀ tó bá lè tọ̀ 25 litre mẹ́ta. tó bá lè tọ̀ 25 litre tó kún mẹ́ta. kíni yóò ní ṣiṣẹ́ lára ẹ̀ mọ́. ẹ̀yin ọkùnrin ẹ máa mú mi púpọ̀ o ká ẹ lè máa rí ibi tọ̀tọ̀. kò ní ṣiṣẹ́ mọ́. kò ní ṣiṣẹ́ mọ́. tó o bá fún ọkùnrin ní àfúnjẹ ilé kanna. bọ́ ọ bá fún ọkùnrin ní àfúnjẹ ilé kanna. níjọ́ tó bá gé kanna ẹsẹ̀ àtọwọ́lẹ̀ mẹ́tàlá. níjọ́ tó bá gé kanna ẹsẹ̀ àtọwọ́lẹ̀ mẹ́tàlá. àfúnjẹ yẹn ò ní ṣiṣẹ́ mọ́. àfúnjẹ náà ò ní ṣiṣẹ́ mọ́. ó di mélòó. ó di méjì. níjọ́ tí wọ́n bá fún ọkùnrin ní àfúnjẹ tí wọ́n fi irun ṣe. bọ́ bá fún ọkùnrin ní àfúnjẹ onírun. bóyá tẹ rí àbí ti abẹ́ àbí ti abíyá. àbí ti gbogbo nǹkan.
tó bá ti lè fa irun yẹn dé 16. bọ́bá fárun náà dé 16. tó farun lónìí. lónìí. ó fa lọ́sẹ̀ tí ń bọ̀. ọ̀sẹ̀ tí ń bọ̀. tó bá fi lè pé ẹ̀mẹ́rìndínlógún. kíni yóò wíìkì. yóò wíìkì. ó di mélòó jẹ́ kí n sọ kan sí. ẹ sọ kan sí. tó bá fún ọkùnrin ní àfúnjẹ ẹlẹ́jẹ̀. ẹlẹ́jẹ̀ tó fọ ẹ̀jẹ̀ jáde. tó bá fún ọkùnrin ní àfúnjẹ ẹlẹ́jẹ̀. bọ́ọ̀bá fún ọkùnrin ní àfúnjẹ ẹlẹ́jẹ̀. aburú ń bẹ ń bẹ. aburú ń bẹ ń bẹ. níjọ́ tí ẹyinjú rẹ pẹ̀lú rẹ bá ti ń pàdé yọmọ bínú. níjọ́ tí ẹyinjú rẹ pẹ̀lú rẹ bí bá ti ń pàdé yọmọ bínú. tó bá pẹ́ ẹ̀jẹ̀ ni wọ́n ní o mú wá tó fi fún. kàlẹ́jẹ̀ wọ́n ní o mú wá tó fi fún. tó bá fẹ́ ó bàjẹ́. bọ́ọ̀ bá fẹ́ kó bàjẹ́. tí bá ti ń wù ọmọ pajúdé. máa pajúdé. tójú rẹ pẹ̀lú ẹ̀ bá ti ń ríra wọn jù. bójú rẹ pẹ̀lú rẹ bí bá ti ń ríra wọn jù. inú ọmọ bí. inú ọmọ bí. bí bá ti wọ́n lù ọ sí ni sẹ́yìn ọmọ bàjẹ́. bí bá ti ń lù ọ sí tó ń fara jẹ̀yà iṣẹ́ náà ọmọ bàjẹ́. àmọ́ tó bá yẹ pé àfúnjẹ ẹ̀wà ló fún. ká ní àfúnjẹ ẹ̀wà lọ bá fọkùnrin. yóò mọ ṣiṣẹ́ láyéláyé. yóò máa ṣiṣẹ́ lọ láyéláyé. tó o bá tún sí láyé mọ́. bọ́ọ̀ bá tún sí láyé mọ́. àfúnjẹ ẹ̀wà yóò tún máa mú àwọn òbí rẹ̀. àfúnjẹ ẹ̀wà náà yóò máa máwọn òbí rẹ̀. tó o bá sí láyé mọ́. bọ́ọ̀ bá sí láyé mọ́. gbogbo iye ọmọ tó o bá bí yóò tún máa fẹ́ wọn. gbogbo iye ọmọ tó o bá bí yóò tún máa fẹ́ wọn. ìyàwó Jaji. ìyàwó Jaji. Alhaja wa. Sukuratu. Sukura àbọ̀dúpẹ́ fọlọ́hún. àbáyín dúpẹ́ fọlúwa o. ìwà rẹ ló bí gbogbo rẹ yìí. ìwà yín ló bí gbogbo rẹ yìí. ò ní ṣìṣe. ẹ ní ṣìṣe o. ẹni gbogbo ẹni tí ń bẹ ń bí kọ́ tẹ́wọ́. gbogbo ẹni tí ń bẹ ń bí ẹ tẹ́wọ́ àdúrà. àwa bá Jaji dúpẹ́ fọlọ́hún. àwa bá Jaji dúpẹ́ fọlúwa. gbogbo ohun tí ń pa wa náà lẹ́rìn mọ́jọ dẹkùn. gbogbo tí ń pa wá náà lẹ́rìn mọ́jọ dẹkùn. gbogbo ohun tí ń pa wa lẹ́kùn bá wa sọ́ dẹ̀rín. gbogbo tí ń pa wá lẹ́kùn bá wa sọ́ dẹ̀rín. ó ní látẹ̀rí ìyá wa. látẹ̀rí ìyá wa. a máa pè wọ́n ló kọ̀ọ̀kan. kóńbí òsì. ọlọ́run o. olúwa o. mọ̀ sèmi pẹ̀lú rẹ náà ló lòsì. mọ̀ sèmi pẹ̀lú rẹ náà ló lòsì. kí ló dé táwọn èèyàn sàmì òsì kínkínní báyìí. àmín. tí n bá ń bẹ nínú ran rẹ ọlọ́run kó yọ kú o. bí bá ń bẹ nínú ran wa olúwa kó yọ kú o. bí n bá ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ ọlọ́run kó yọ kú o. bí bá ń bẹ nínú ẹ̀jẹ̀ wa olúwa yọ kú o. mo fi Fatiha yìí bẹ lọ́hùn. bàbá fi Fatiha yìí bẹ lọ́hùn. ẹrù. ọlọ́run wọlé àtẹ̀lé Sheikh Alimi. ọlọ́run wọlé àtẹ̀lé Sheikh Alimi. kò ní burú fún ọ. kò ní burú fún yín. kò ní bàjẹ́ fún ọ. kò ní bàjẹ́ fún yín. wọn sì ní fi ọ pìtàn burú. wò ní fi yín pìtàn burú. ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. àmín 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 ya Allah. ó yá tẹ́wọ́. tẹ́wọ́ suratul Fatiha. dàníyàn ní ìṣẹ́jú kan. dàníyàn láàrin ìṣẹ́jú kan. wọ́n ẹrù ni. ok ìyàwó rẹ nu. abájọ ẹrù. ìyàwó kóńbí òsì. kóńbí òsì. suratul Fatiha náà. suratul Fatiha náà. Haji Abdulsalami. Haji Abdulsalami. fi ara balẹ̀ ké. ẹ fara balẹ̀ ké. tí wọ́n bá ń ké lọ́wọ́. bí wọ́n bá ń ké lọ́wọ́. tó bá ṣe pọ̀ dàníyàn. kálọ̀ bá ríra rẹ lẹ́nu tó dàníyàn. tó sì rí gẹ́gẹ́ bíi pé àdúrà yìí ó gbà. torí gẹ́gẹ́ bíi pé àdúrà yìí ó gbà. iye tẹ́mi rẹ bá ní o fi ṣe sàárà pé tó bá fi iye báyìí ṣe ni ó gbà. iye tẹ́mi rẹ bá ní o fi ṣe sàárà pé bí wọ́n bá fi iye báyìí ṣe yọ gbà. iye rẹ náà ni kò fi ṣe. iye rẹ náà ni kò fi ṣe. tó bá ti wá rí ipò olówó tó fi ṣe sàárà. bó bá ti wá rí ipò olówó tó fi ṣe sàárà. tí wọ́n fi ké Fatiha àwọn tán sallallahu alayhi wa tí sallam. wọ́n fi ké suratul Fatiha náà tán sallallahu alayhi wa sallam ni ọmọ wí. wọ́n náà ń ṣe sàárà nù. wọ́n náà ń ṣe sàárà nù. Alhaji wa Naim 20,000 naira. wọ́n ti tún jẹ́ ó dé ibí. wọ́n ti jó débi. kò ní burú fún yájú náà yìí. kò ní fẹ́ burú fún yín. Allahu kafi. Allahu kafi. Alawuli. Alawuli. kò ní burú fún yín. Hasbunallah kò ní burú fún yín. Alhaji wa Jaji tí wọ́n náà ti dé. wọ́n ti débẹ̀. bisimilayi. ẹrù kò ní bàjẹ́. Bismillahirrahman. wọ́lá àwọn tí wọ́n fi súrọ́tù Fatiha pàṣẹ olúwa o èyí táwa náà fẹ́ kéyìí ọlọ́dà kọ́mọ́sá gbàdúrà wa. Alhamdulillahi ayára rabbil kò ní bàjẹ́. alamin. àwọn náà ṣẹ̀ṣẹ̀ wọlé nísìnyí yẹn. Ar-Rahmanir-Rahim. ọlọ́run mọ́jọ́ ó burú fún Jaji láyéláyé. Maliki yawmiddin. àti Jaji àti ìyàwó rẹ̀ ọlọ́run mọ́ pa yín lẹ́kún o. Iyyaka na'budu wa iyyaka nasta'in. bẹ́ẹ̀ lọ́tẹ̀rì Alhaji wọ ẹrù ó fi kárí gbogbo àwa tá à ń bá Jaji dùnnú ọlọ́run mọ́ yọ̀ dùnnú kò nínú ìgbésí ayé tiwa náà. Ihdina siratal mustaqim. ẹni táyé rẹ̀ ti rọrùn rí tí ò wá padà rọrùn wọ́n wọlé suratul Fatiha fi rọrùn sínú ìgbésí ayé rẹ̀. ajísafẹ́ ọlọ́pàá ó bá padà sí ibú. Alhaji wa alikọ́sì mi ìjọba tẹ́lẹ̀ bí ọlọ́pàá ó bá padà sí ibú.
bàbá wa àgbà Mádìbò tó jásí pé àwọn náà wọ́n ní àṣẹ Suratul Fatiha yọ ọlọ́run mọ́sà jẹ́mi bàbá ogun. gairil magidu Dókítà tuntun. alayhi. bí bàbá wọn bàálù lọ ni wájú wa kò tẹ́lọ̀ ọlọ́mọdé ó bàjẹ́ fún wa ọlá àti tóbi ọlọ́run láàánú ọlọ́run. subhana man lam ya'lamu qadirahu gairuhu. bẹ̀lẹ́ tẹ̀lé Alhaji wa Abdul Kabir afuku ó fi kárí gbogbo àwọn tó yẹ ká máa dákọ̀ tá a rántí bá a gbàdúrà wọn. wala yabiligul wasifuna sifatahu. bàbá wa Mekudi Alhaji wa Mudasiru mọ́jọ́ wọn máa padà sí ibú. subhana rabbika. kọ́dà bẹ̀lẹ́ tẹ̀lé Sheikh Al-Khalifa Umar ọlọ́mọdé wọn máa padà sí ibú.